gbogbo ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló ń bá bàbá wa Double Chief Akin Solomon Williams ṣe àjọyọ̀ fún oyè tuntun ààrẹ aṣíwájú of Ìyẹ́mọ̀gún Kingdom Iléṣà Ọ̀ṣun State, èyí tí a fi wọ́n jẹ ní ọjọ́ 12 oṣù kejì ọdún 2023 tí a wà yìí. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa. Orúkọ mi ni Double Chief Akin Williams, gbogbo aráyé mọ̀ mí sí, ṣùgbọ́n lénìí wọ́n tún wá fi kún oyè mi àtàrẹ aṣíwájú Double Chief Akin Williams. Tínú mi ò bá dùn mí níwà bí báyìí, ọpẹ́ ní f'Olúwa, because ṣẹ́rí a máa ṣe nǹkan gbà mí a wò pé nǹkan tá à ń ṣe yìí àwọn èèyàn wò wá, ṣùgbọ́n oríṣiríṣi èèyàn ló wò wá láàmú. Gbogbo oyè tí mo jẹ kò sí èyí tí mo fowó rà nù ẹ̀, kò dẹ̀ sí èyí tí mo lọ bẹ̀bẹ̀ rà gbà nù ẹ̀. Wọ́n kọ lẹ́tà sí wípé àwọn rí nǹkan tí mò ń ṣe káàkiri ní iná ṣe ń fún mi lóyè, mo ṣe ń gba award káàkiri àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, inú mi dùn gidigidi gan ni. Ìrẹsẹ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀sùn Ọlọ́run náà lọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì mi, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ kó ṣe ṣe, mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí, mo dúpẹ́ lọ́wọ́ àwọn olórí pàtàkì jùlọ sísà mi Queen Kẹ́mi Olúwakẹ́mi Root. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá, gbogbo everybody mo dúpẹ́, gbogbo àwọn media colleagues wọ́n wá sí ọ̀tún táwọn náà ò bá kọ́ pa mí wọ́n lè mọ̀ mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn ṣe púpọ̀ gan. Tọ́ lè kàn retí lọ́dún tó pé kọ́ máa rí nǹkan tó dá lọ́wọ́ mi, wọ́n dáadáa ni kọ́ máa rí, káwọn náà máa emulate nǹkan tí mo ṣe. Ìyẹn nìkan ni ṣé ṣìnà ni mo fẹ́ ní kọ́ máa ṣe ní mi ò ṣe ṣìnà, lọ́tí ni mo fẹ́ ní kọ́ máa mú ní mi ò mutí, ṣùgbọ́n kéèyàn máa ṣe dáadáa, kó máa promote culture, kó máa nǹkan tó bá yẹ kó ṣe tí ọmọ aráyé máa dùn sí onítọ̀ kó máa ṣe. Gbogbo nǹkan tí mo ṣe ń lé ayé mi nìyẹn. Mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ipò. Àṣàwà TV Network àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ náà bá yín yọ̀. Àwa gbàládùra wípé oyè tí ẹ jẹ yìí ẹ ò ní fi aya àti ọmọ jẹ, ẹ ò ní fàìsàn gbà, oyè náà mọ́rí o.